tó ẹ̀yin ènìyàn wa a kú ojúmọ́ lónìí, a kú bọ́jọ́jọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó ní kápọ̀ ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà yóò mọ̀ wá pẹ̀lú wa, kò ní já rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ìgbé Elédùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re, ọba àdúwàpè agbénimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègún, ọba lọ́gọlọ́lá ní ìlẹ́yẹ, ọgbàgbà tí gbára àdúgbò abọ́ gbogbo tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà. Ìbà àwọn ìyá mi òṣòro mọ́fà, àwọn atúrẹ́jọpọ̀ àtẹ̀lẹ́jọká ti fojú róòrò, àwọn ṣàlàṣọlọ òṣòlò ṣálá, àwọn táwọn ẹ̀nú omi ṣàlàṣọlọ òjijì fìrí ọdẹ́sàpọ̀ yaró àrògìdìgbà ṣàgbọ̀jú ògùn ọ̀ndẹ́bọ̀ tẹ́pẹ̀lì mọ̀jà àti bánijà láìfọ́ ọkàn ní ìbà yín o. Ìbà láàlú ògiri òkò, òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún, ọba dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀, onímẹ̀sùnmí láàárọ̀ yẹn sùn fún ẹbọra ti jẹ́ látọ̀ pa ẹ̀sùn mọ́ ṣe mí, mọ́ ṣèràn mi, mọ́ ṣẹlẹ̀ Yorùbá, mọ́ dalẹ̀ Yorùbá rú. Láàlú àfàlẹ̀ ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ lónìí, ọ̀tá ilẹ̀ Yorùbá ni kó má bá wa dà láàmú, kó má bá wa ṣe ní ṣèbá aláṣìbolo. Ìbà rẹ o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ, torí tí kò ló bá jú balẹ̀ ilẹ̀ ó lanu. Ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ mọ́ gbọ́, ilẹ̀ mọ́jà ṣe ọ̀tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́kọ̀ọ́ ayé, mọ́jà ogun alẹ́sẹ̀, mọ́jà jẹ sọ́fìn àwọn àgbàlagbà, aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀. Elédùmarè ó dọwọ́lẹ̀. Ọ̀rọ̀ kan ni mo mú wá láàárọ̀ yìí, ẹ rí i pé lánàá nígbà tá a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àfáà Mùdírù Markaz, ó ní fídíò kan tó yẹ kí n fi hàn yín tí bó tẹ̀ jẹ́ pé nìyẹn ò gbójú rẹ̀ síta, bọ̀ ó sọ̀rọ̀ nípa bí àwọn Fúlàní ṣe gbìyànjú láti máa fẹ́ àwọn èèyàn wa after àgbà tí wọ́n rẹ́yìn bàbá wa Àfọ̀njá nílùú Ìlọrin. Ó ní gbogbo àwọn ọ̀dọ́ tó jọ́kùnrin ni wọ́n pa pátá lẹ́yìn ikú Àfọ̀njá. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ àwọn ọmọbìnrin tó jẹ́ ìran Yorùbá. Wípé ká tó lè rí, mo sọ nínú fídíò yẹn bọ̀, àfihàn tí mo ní máa fi hàn mi ráfihàn yẹn fílẹ̀. So àfihàn yẹn màá mú wá sí, mo kàn fẹ́ kẹ́ gbọ́ gbólóhùn tọkùnrin yẹn sọ bó ṣe lóye lórí tó. Ṣùgbọ́n ìyẹn ò ní ká má gbàlú Ìlọrin padà. Ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ lẹ́lẹ́ ní fún gbogbo àni mo máa ń sọ. Yorùbá sì ní sọ àtẹnumọ́nà wọn ní ìjóná. Mo tún ti sọ lẹ́ẹ̀kan sí, ìlú Ìlọrin yóò padà dilẹ̀ Yorùbá. Wọ́n ní bájá bá lọ lógún ọdún, ẹran ògún náà ni ó padà jẹ́, bí ó ti rí nù. Àṣẹ ń tìdùmọ̀rì. Àní sọ̀jú bá lọ lábala yẹn, fídíò yẹn ó wọlé sìn. Ẹ̀yin èèyàn mi, ẹ wo, ẹ má jẹ́ àtànra wa jẹ mọ́ ọ. Kò sí ọmọ Yorùbá kankan nílọrin mọ́. Gbogbo ọmọ Ìlọrin pátápátá ní kán lọ bèrè pé ta ni grandmother wọn, Fúlàní ni grandmother wọn. Torí nígbà tí Fúlàní gba Ìlọrin tán, gbogbo àwọn young boys tán wò kó lè máa fẹ́ àwọn ọmọ àtẹlẹ́ tó níyàwó lẹ́nu wọn tán rí kó sì kéré ni wọ́n pa gbogbo wọn táwọn Fúlàní wá fẹ́ wọn. Wọ́n á fẹ́ àwọn ọmọ Yorùbá yẹn lọ. So ọmọ Yorùbá yẹn, ọmọ tán bí gbà yẹn ló ti dàgbà tó ń sọ Yorùbá. Grandmother gbogbo wọn Fúlàní ni. So pé Yorùbá wà ń lọrin irọ́ ni, kò sí mọ́. Àwọn ọmọ àlè ló pọ̀ jù bẹ́ẹ̀, ọmọ àlè Fúlàní ni gbogbo wọn tó wà ń lọrin. Ẹ má disturb ara yín, ẹ prevent ilẹ̀ Yorùbá tó kù kán má wọlé ni. Bíkọ́ olórí burúkú ló kù tó ń ṣe Islam. Wọ́n máa àwọn Muslim yẹn máa pe Aisha ní ìyàwó Aisha. Olórí ibu Aisha tí ò bímọ, tó jẹ́ pé 9 years lànà bí fokó balẹ̀ ọmọ ẹ̀jẹ̀ tó fokó yá dànù. Kò bímọ, ẹ wá ń pọnlé nínú iná tó wà pé ìyàwó Aisha inú ẹ̀ máa dùn nínú iná pé àwọn tó tẹ̀lé ànábì ti ń pè òun níyà lẹ́yìn tí ò bímọ láyé. Ṣé ànábì lọ́mọ ọmọ ni? Ẹ̀yin wèrè, ẹ̀yin olórí burúkú àáfàá àtẹkọ́ra yín jọ ẹ̀ ní sóríire. Ilẹ̀ Yorùbá ò ní gbà yín, iye yín ò ní dà.
ànábì Muhammad tó bókú sùn, ànábì Muhammad tó jí bàtà olè ajagun gbalẹ̀ bára dáradára kiri. Èèyàn náà Kúmúyì tó lóun wà ní Deeper Life ó ti lọ London. Àwọn lórí burúkú wá ń wò lórí tẹlifíṣàn, wọ́n á gbé síwájú ìta, wọ́n á máa wò ó láti London, wọ́n á máa wò ó. Ìgbà tí díọ̀tì ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ńgbà yẹn ní ká ta gbogbo tẹlifíṣàn pé worldly things ni làwọn èèyàn lọ lu tẹlifíṣàn wọn ta. Ní tẹlifíṣàn lẹ ti ń wò ó ń sìn, ẹ̀yin tó rí yín ò pé ẹ̀ tó gbọ́n nígbà tí gbogbo yín bá kú dànù. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu brọ́dà wa yẹn, àlàyé yẹn lẹ ti gbọ́ yẹn, ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ẹ̀kan rí ọ̀rọ̀ yẹn, kẹ́yìn náà wá mú làákàyè yín kẹ́ gbé kalẹ̀. Ṣé lóòótọ́ lọ̀rọ̀ yẹn? Ṣé bó ṣe rí nu ní tòótọ́? Lẹ́ẹ̀fì mọ̀ pé wọ́n yìí ṣe ìran téèyàn máa fún ní breathing space. Wọ́n yìí ṣe ìran téèyàn máa fún ní chance lẹ́niwẹ̀. So gbogbo òrírí yìí tá a ti wá rí, sọ́tà ni wàá máa pàṣẹ ṣẹ̀ríà fúnlẹ̀ Yorùbá lójú ayé wa. Ó yẹ ká ṣe làákàyè táwọn tó jágbàgbà wa, àwọn ọba tí ń bẹ lórí ìtẹ́lẹ̀ ní, táwọn ò bá ríro, àwa tá a dára ló wá ríro, tọ́ra àwa ìsọmọ àlè, àwa ìsọmọ àlè á ríro. Èyí ó ṣe fogun ja bàbá ńlá mi, tí ó fogun jalgbalẹ̀ mi, tó ti yan àwọn ìran mi jẹrí, ìran tiẹ̀ tó wá àṣẹ́kùbọ̀ wọn tó wá máa pàṣẹ lójú ayé mi. Ẹ gbàgbé, kì í ṣe bí tí sọ́tà bó tó sọ lẹ́ẹ̀kan sí àrà ó pa ni, àrà ó pa. Òdodo ọ̀rọ̀ mo sọ fún ilé nìyí, ẹ má fojú dìyàn o, tí má sọ pé àrà ó pa yàn, àrà ó pa o, ó fi ọlọ́ba àánú búra o. èmi lo Ṣàngó Ọ̀yọ́ o, Ṣàngó ọba Àgùn lèmi ń lọ. ẹ ṣe lọ bẹ̀rẹ̀ nínú history Yorùbá, ìtàn máa ń pè Ṣàngó ọba Àgùn bó ṣe rorò tó, ó rorò púpọ̀. Òdodo ọ̀rọ̀ mo sọ fún ilé nìyí, ìyẹn ní sọjú máa lọ lábalábẹ yẹn. Bọ́ ibi tí mo wá ń lọ gangan lẹ́ni ní ọ̀rọ̀ òṣèlú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá pé àṣà àti ìṣèlú ni, bó la ṣe ṣèlú nílẹ̀ Yorùbá tí ìlú fi kẹsẹ̀ járí. Arábìnrin kan, sísítà wa kan, wọ́n jáde, ẹ rí i pé mo fi fọ́nrán kan léde níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, nígbà tí wọ́n ń ṣe ọdún 50 ọdún tí Ògùn State tó pé. Bàbá Ọbásanjọ́ wà nínú àwọn invitee tí wọ́n pè lọ́bẹ̀ láti wá yẹ gómìnà sí àti àwọn ọmọ Ògùn State. Bó jẹ́ pé bàbá Ọbásanjọ́ náà ọmọ Ògùn State, ọmọ bíbí ìlú Ògùn State làwọn náà, táwọn náà dẹ̀ ti ṣèjọba rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn náà wọ́n wá yẹ àwọn ọmọ Ògùn State sí. Ṣùgbọ́n kàkà kí bàbá ó sọ̀rọ̀, kó sọ̀rọ̀ wúrí, bàbá ò ní lọ́bì kan láyé kó mọ̀ sọ bọ́ òkú ọ̀rọ̀ kan kalẹ̀ tí ó mọ jàrà ìrìn. Bàbá débẹ̀, òkú ọ̀rọ̀ ńlá kábìtì bàbá jù lẹ́gbẹ̀ẹ́, tó kú ọ̀rọ̀ ńlá yẹn dẹ̀ ń jà káàkiri lénìí, tó jẹ́ pé nígbà tí wọ́n fi kúrò ńbẹ̀, a rí reaction Yayi inú brọ́dà wa brother Solomon Yayi, inú wọn dùn. Sẹ́nitọ̀ Yayi Adéọlá, inú wọn ò dùn. Wọ́n bara jẹ́ pé àbáwọn bàbá yẹn bá wí. Àwọn èèyàn kan jáde, wọ́n ní kì í ṣe bàbá náà ń bá wí, bàbá Ọ̀ṣọ́bà náà ń bá wí. Ṣùgbọ́n òwe ò ní jó òwe ẹni, kéèyàn má ṣe kinní kan ní Yorùbá sọ. Òwe yẹn ó jọ gàtí kò jọ gàtí ni, ó fẹsẹ̀ méjèèjì lélẹ̀ gàtìgàtì. Àwọn tó gbà pé bàbá Ọ̀ṣọ́bà náà ń bá wí, torí létà bàbá Ọ̀ṣọ́bà náà jáde pé àwọn náà ń bá wí, tán ń pè ní kinní kan Èkó àbí nǹkan, kí láti ẹ̀ gbórúkọ wọn jọ́ náà lọ́hùn, Àrẹ̀mọ Èkó. Ṣé ẹ mọ̀ pé àrẹ̀mọ ni wọ́n náà mọ̀ pé Àrẹ̀mọ Ọ̀ṣọ́bà, tó pé àwọn Àrẹ̀mọ Èkó pé òun ni bàbá Ọbásanjọ́ ń bá wí bọ̀. Ó yí àwa jù báyẹn lọ, bàbá Ọbásanjọ́ tó ju bọ́ǹbù lẹ̀, ó yí òun náà jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn jẹ́ eléyìí tó jẹ́lẹ̀ kejì bẹ̀ ni pé àwọn arífọ́nrán kan tó tún léde again, tí sísítà sẹ́nitọ̀ Yayi, ẹ̀gbọ́n wọn obìnrin, wọ́n láwọn làkọ́bí dádì wọn, àwọn ajáde tó ọ̀rọ̀ pọ̀ lábẹ́ ọ̀rọ̀ yẹn.
tó tún lọ fáfáfá lórí pé a tó gbọ́ pé àwọn èèyàn sọ pé kì í sọmọ Ògùn state ní ọmọ Èkìtì ní àwọn ibi tí wuyewuye yẹn tó ti wú jáde. Sẹ́nẹ́tọ̀ Yayi wọ́n ṣáà ń tàkù ẹ̀ kí sísítà yẹn tó wá jáde kan tó wá dìfẹ́ǹdì Yayi pé Yayi ẹ̀ ń wò yìí àwọn gan ò sọ in particular bógun state nítorí gbogbo tá ń dákọ̀ Ìṣàgá Olómù Ìṣàgá oníkìní kan kò yí ọ̀pọ̀lọpọ̀. Mo mọ̀ pé tá bá sọ ọ̀rọ̀ yìí yóò yí ọ̀pọ̀lọpọ̀ báyìí màá gbé fídíò wọn wọlé sìn tí oníkálukú ó fi ti ara wọn gbọ́ àti ìlú tí wọ́n sọ pé Yayi ti wá àti ibi tí wọ́n sin bàbá wọn sí nílùú Èkó ń bí. Ẹ má bá wa ká lọ. Ọ̀rọ̀ tí olórí burúkú kan ń sọ nísìn tó ń sọ yìí pé Yayi wípé kì í ṣe ọmọ Abẹ́òkúta ipò ọmọ Èkìtì ẹ jọ̀ọ́ ẹni kójú ìwé tó pé ti àbẹ́ẹ̀sì ní Èkìtì torí wèrè tẹ́ ti ń ṣe láti 2016 títí wádìí tẹ́ ẹ̀ ti jà ọmọ ẹ ṣe máa ṣe títí tó bá di gọ́vùnà yìí lágbára Ọlọ́run tó iṣẹ́ tó rọrùn ti parí lọ́rọ̀ Sulaimon gọ́vùnà yóò máa ṣe o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹni tó wá ní kò ní ṣe á ṣe lẹ́yìn yìí tẹ́ bá dẹ̀ fẹ́ ẹ fọ́n bí tí bẹ́ẹ̀ ni bàbá ẹ wà ẹ lọ sí Ògúnṣọlá close ní Alimọ̀ṣọ́ nọ́mbà 3 Ògúnṣọlá close lálímọ̀ṣọ́ ẹ lọ síbẹ̀ ẹ rí bàbá ẹ ń bẹ̀ torí èmi àwọn bàbá yín ẹ náà sì sí Òkìtì o èmi tí wọ́n bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí èmi làkọ́bẹ̀ bàbá ẹ nọ́mbà 4 dẹ̀ ní Solomon ní Yayi wà sí mi so kì í ṣe bóyá nǹkan tó bò rárá Abdulgafar Ayinde Adéọlá lórúkọ dáàdì wa ń jẹ́ Ọ̀tẹ́kò ní orúkọ company name ẹ̀ Ọ̀tẹ́kò ní Ọbásanjọ́ tẹ̀ ń sọ̀rọ̀ yìí ipò Ọbásanjọ́ sọ pé ọmọ Èkìtì ní kìnnìkan pọ̀lú amóhùn ẹ sọ fún Ọbásanjọ́ fúnra rẹ̀ ọ̀rẹ́ dáàdì tèmi ni tó Ọbásanjọ́ wà ní sójà ọ̀rọ̀ dáàdì mi ni ẹ sọ fún sọmọ tó ń jọ Ọ̀tẹ́kò ọ̀rẹ́ dáàdì mi ni ẹ̀kẹ́mi náà mọ̀ tó ń wá sílé wa dáàdì mi náà lọ sílé wọn wọ́n gbà tẹ̀sí ń kégbe láti yẹ kọ́ ọmọ Èkìtì kí ló táwọn fámìlì ẹ̀ lẹ́kìtì tó ń ṣe jáde wípé àpẹ wọn máa bàbá àwọn fámìlì àti oníṣẹ́ ọba ṣoríire ó yẹ káwọn ẹbí ẹ̀ jáde náà lẹ́kìtì yẹn because èmi ò mọ ohun tẹ́ ẹ̀ ń gbé tẹ́ ń gbé o gbogbo ètò ẹ̀ ń sọ yẹn ẹ̀ jábọ́ ni o iṣẹ́ tọ́nà ti parí lọ́rọ̀ súlẹ̀ o gọ́vnà yẹn ó máa ṣe lágbára Ọlọ́run gbogbo ẹ̀ tó bá ní kó má ṣe á ṣe lẹ́yìn wọn ni o gbogbo ilé tó ń kẹ́ sà iṣẹ́ tọ́nà ti parí ní ọ̀rọ̀ ẹ̀ ó máa ṣe o gbogbo ètò ẹ̀ ń sọ yẹn òun jábọ́ ni o àbúrò tèmi òun ṣọmọ òun Èkìtì o ọmọ Ìṣàgá orílẹ̀ làbúrò tèmi orí irun ẹ̀ Ìṣàgá orílẹ̀ ni o báyìí làwọn bàbá tẹ̀dọ̀ sí nígbà tí jáde nígbà tó bẹ̀rẹ̀ ogun tó ní kálukú fọ́nká Ìṣàgá yìí náà wà ní sọ̀lọ̀ ó wà ní ju Ṣàgá o ó wà ní Ṣàgá mo ṣe Ṣàgá kan ṣoṣo yìí náà ni o tó wà ń bẹ̀ o tó fi lè tọ̀dé síbẹ̀ o bàbá tó jàbúrò bàbá wa Ògúndìmú ó wà ní párá yìí sí oríta ló ń gbé ẹ lọ síbẹ̀ kẹ lọ bí léèrè tó bá dẹ̀ dàbí ẹ lọ sí Ògúnṣọlá close ọba 3 Àlímọ̀ṣọ́ kẹsọ́pọ̀ ẹ̀jọ́ bẹ́ẹ̀rẹ̀ Ògúnlẹ̀yẹ lẹ̀ ń wá bẹ́ẹ̀rẹ̀ Ọ̀tẹ́kò lẹ̀ ń wá wọ́n á fi hàn yín níwájú ilé ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó wà lẹ́wọ́ pé kì í rán sísí kó ní ìṣòro lẹ́kìtì kó lọ fi bẹ́ẹ̀rẹ̀ bàbá ẹ̀ hàn wá kó lọ fi lé bàbá ẹ̀ hàn wá ohun tẹ́ ẹ̀ bá rí ẹ má máa sọ ohun tẹ́ ẹ̀ bá rí ẹ má máa sọ iṣẹ́ tọ́wọ́n dẹ̀ ti parí iṣẹ́ Súlẹ̀ gọ́vnà yìí ó máa ṣe lágbára Ọlọ́run lágbára iṣẹ́ àlá nígbà tó jẹ́ pọ̀ náà ló ṣẹ̀dẹ̀ ó máa ṣe o nítorí bá máa fi kun ní kẹ́ fi kó máa ṣe o ẹni tó wá ní kò ní ṣe láṣẹ lẹ́yìn ẹ o ó ṣe máa rí nìyẹn o. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu sísítà wọn yẹn wọ́n láwọn ní first born bàbá pé Sẹ́nẹ́tọ̀ Yayi ni wọ́n bí sí kẹrin ilé àwọn wípé kì í dẹ̀ ṣe yẹn kì í ṣe ọmọ ibi tó ń pè yẹn ni kì í sọmọ Èkìtì pé àwọn ọmọ Ọbásanjọ́ dáadáa ẹ pé ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ tún jáde again pé wàtá àwọn kékeré bàbá Ọbásanjọ́ máa ń wá sílé àwọn pé Òtíkò ló máa ń pe bàbá àwọn ní popular name tó fún bàbá àwọn bíi alias pé Ọbásanjọ́ sọ pé òun mọ Òtíkò ni tí mo wá bá ń lé bí Ọ̀tẹ́kò dẹ̀ náà pò Ọ̀tẹ́kò pé Ọ̀tẹ́kò yìí àwọn náà máa ń lọ lé bàbá Ọbásanjọ́ lọ kí wọn tí wọ́n ká wọn dání àsọmọ ó ṣe wá dé ní tí bàbá Ọbásanjọ́ wá deny Yayi mo ò mọ̀ ọmọ ọ̀rẹ́ rẹ̀ inú mi dùn gan wípé bàbá Ọbásanjọ́ ò tí ì kú gbogbo ayé ti rí ròyìn tí bàbá Ọbásanjọ́ jẹ́ ṣùgbọ́n ẹ má gbàgbé kinní kan mo ṣe fídíò kan jọ ni mo wá sọ̀rọ̀ mo ń point kankan out gbogbo olóṣèlú tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà pátá ló gádà láti bá
Bọ́lá Ahmed ọmọ Tinubu bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu takàngbọ̀n nínú ìdíje ìdìbò tí ń bọ̀ ní 2027 ṣùgbọ́n nǹkan wá wà tó jọ mí lójú gbogbo àwọn tí wọ́n dìde ogun sí bàbá Bọ́lá Ahmed Tinubu yìí láti bá takàngbọ̀n gbogbo wọn làwọn ọmọ wọn bí àbúrò wọn bí àǹtí wọn nǹkan bẹ́ẹ̀ nínú APC tí wọ́n ń cross over táàrin lójoojúmọ́ tọ́pọ̀lọpọ̀ wọn tó fẹ́ lọ gbégbá bò ń bẹ̀. Tí ò wá yé mi nìyẹn ṣé lórí ẹ̀dùn ọkàn pé kí Nàìjíríà ó lè dáa ni àbí lórí ẹ̀dùn ọkàn pé kápò tí wọ́n lè kún kẹ́kẹ́. Eré ni àwàdà ni a gbọ́ ọmọ Àtíkù Abubakar ó join APC. Awẹ́wà ni àwàdà ni Ìyábọ̀ Ọbásanjọ́ under APC ló ti fẹ́ contest pẹ̀lú àwọn Yáyì. Ṣé rí pé eégún àtiró tó sáré wọlé àtẹ̀yìn àtiró tó sáré jáde padà nǹkan méjèèjì tí ń jọra wọn àbí ò jọra wọn. N ti mú bàbá Ọbásanjọ́ tara n ti yé ọ̀pọ̀lọpọ̀ bọ̀ báyẹn àṣà náà ní kandidéètì táwọn náà fẹ́ kó wọlé lọ́ndà umbrella APC. Ṣẹlẹ̀ pé gbogbo nǹkan wọ́n ní gíní kan kò sẹ́ni tí mọ́ndàlá òwú kò sẹ́ni mọ́ndàlá òwú. Èmi kàn fẹ́ béèrè lọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà ní ẹ̀yin lólùdìbò àwọn tá a fẹ́ dìde ìbò fún tá a díje fún ṣé torí ìfẹ́ inú yín ni gbogbo wọn ṣe ń lọ sípò yẹn àbí torí ìfẹ́ inú ara wọn. Torí ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí ká máa béèrè lọ́wọ́ ara wa. Ṣé torí ìfẹ́ inú àwọn aráàlú làwọn tí wọ́n gbégbá àbò kọ̀ọ̀kan tá à ń rí ni wọ́n ṣe ń lọ àbí torí ìfẹ́ inú ara wọn. Ìbéèrè mi àkọ́kọ́ nù. Ìbéèrè mi ìkejì níjọ́ tí wọ́n ti ń ṣe òṣèlú ní ìpínlẹ̀ Ògùn State ọmọ bíi Yáyì sọ wọ́n campaign fún Yáyì o mi ò sì rí Yáyì rí èmi ló jókòó náà wọ́n sọ̀rọ̀ rí mi campaign fún. Èmi ò ní parọ́ mi ò sì nífẹ̀ẹ́ kọ́ tanná fún yín jẹ tẹ́ ẹ̀ bá fẹ́ k'Ògùn State ó remain the same tẹ́ ẹ̀ fẹ́ kó wà bó ṣe wà yẹn ẹ̀yin ará Ògùn State ẹ lọ fi sínú àdúrà yín k'Ọlọ́run ọba Elédùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ òní kó mọ́ ti Yáyì ṣubú pẹ̀lú báwọn ọ̀tá ṣe ń gbógun lórí ọ̀rọ̀ Yáyì. Yorùbá ní obìnrin tá a bá ń bá sùn tí bá ń sọ wọ́n ní tí ó bí ní bí lójú rẹ̀ ń wàláì obìnrin tá a bá ń bá sùn tí bá ń sọ wọ́n ní tí ó bí ní tí ń bí níta bàbá wa gbàgbọ́ nù. Ẹ wá wo ọ̀rọ̀ Yáyì látìgbà tó ti wà ní Lagos State kó tó padà wálé sógun State. Yáyì ṣe gudugudu méje lálìmọ̀ṣọ́ ó ṣe yàyà mẹ́fà àtàlímọ̀ṣọ́ mo ti mọ̀ àlímọ̀ṣọ́ ni mo ti mọ̀ Sẹ́nẹ̀tọ̀ Yáyì Adéọlá. Òun nìkan táwa mọ̀ ó sì ju igba ẹgbẹgbẹ̀rún olóṣèlú míì lọ. Nígbà tó lọ́n darí rẹ̀ wá sógun State àdúgbò tí mo wá wà lógun State lónìí èmi fúnra mi tó wá ń rí ipa Yáyì again. Àmì ńlá ni fẹ́ni tó bá mọ báyìí sí máa study environment. Àmì ńlá ni Yáyì o gbogbo ẹ̀yin ọmọ Ògùn State ẹ lọ mọ gbàdúrà ìtẹ́ ẹ̀ tí ìrírí nínú ètò ìṣèlú ni Yáyì fẹ́ mú wá fún yín. Ẹ lọ gbàdúrà kí ìrìn àjò náà má bọ́ lọ́wọ́ rẹ̀. Ẹ má wo tàwọn òjèlú bàbá Ọbásanjọ́ ò ní nǹkan rí tí ó fà fún yín lógùn State kò ṣe rí ìran rẹ̀ kankan ò sì ní ṣe torí Yorùbá ní ọmọ ò ní bá pè lé ìyá rẹ̀ kó ṣàsọdá. Òdodo ọ̀rọ̀ tó kóró ní o ọmọ ò ní bá pè lé ìyá rẹ̀ kó ṣàsọdá o. Tẹ́ ẹ bá tẹ̀lé Ọbásanjọ́ àtọmọ rẹ̀ ṣé ẹ máa san
tí wọ́n lọ́dẹ yìí pa ọdẹ ó pa lélẹ́yìí wọ́n lẹ́ran kan wà tọ́dẹ kì í pa pé ọdẹ kì í pa sán tí ọdẹ ò bá múra dáadáa ọdẹ ó pa asán lélẹ́yìí tí ń bọ̀ yìí nítorí pé nígbà bàbá wọn asán ni ọdẹ pa wọ́n sì lọ́mọ òní bá pèlè ìyá rẹ̀ kó ṣàṣọró ṣé sọmọ Ọbásanjọ́ fẹ́ mọ̀ ìyá Ọ̀ṣọ́jọ̀ṣọ́ lọ ni ìrìnàjò tí bàbá rẹ̀ rìn lórílẹ̀‐èdè Nàìjíríà kéèyàn wà nínú àpáta agbára fún ọdún 12 kó sì mọ́ ní ààbọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ ní tí ó fún yín o gbogbo tó Ọbásanjọ́ lè wò ó dà lé ayé ẹ máa fi ìrìn àjò rẹ̀ wí tàwọn ọmọ rẹ̀ ni Yorùbá ń pè láyàjọ́ wọn ò ní nígbà tá a fojú mi lọ́nà tí ṣàyà Ọ̀rúnmìlà fọ́rúnmìlà ní fáwọn bá wọn tún lè fẹ́ ṣe nígbà tí wọ́n gba òréré ayẹ ojú lọ́wọ́ ojú kò sẹ́mọ́ àyàgbà tí wọ́n tó dá òréré padà fojú lójú tó bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ àwọn nǹkan wọ̀nyí ní kẹ́ lọ wò nínú gbólóhùn tí mo lò yìí wípé ọmọ òní bá pèlè ìyá rẹ̀ kó ṣàṣọdá nítorí bá máa Ọbásanjọ́ tó bá fi lu ọdún 8 nínú ìjọba alágbádá tó lu ọdún 3 nínú ìjọba kakí tí Abẹ́òkúta ò yí padà tí Ògùn state ò máa fò lókè lálá lónìí tẹ́ ẹ bá tún ṣe légbè lẹ́yìn rẹ̀ pé a gbọ́dọ̀ dúró ti bàbá Ọbásanjọ́ ni ọmọ rẹ̀ tí ń bọ̀ yìí kìnìún kan ẹ̀ ń tanra yín ni a jẹ́ pé wọ́n forí ti yín run mú wọ́n forí ìpínlẹ̀ yín run mú pé kó mọ̀ ní orí rere tí wọ́n rìkọ́ọ̀dù àṣírí mo gé fún yín lẹ́ni ẹ gbàdúrà ni o kó gun òṣèlú kó má borí Yáyì ó ṣe dáadáa wàláì tàláì wọ́n ní sátidé tí ò bá dùn jọ Jímọ̀ lèyàn ti máa mọ̀ ẹ lọ yẹ ọ̀rọ̀ Yáyì wò dáadáa ẹ lọ wò ó fínífíní ẹ wo ibi títí ń bá bọ̀ ẹ wo ibi tó bá dé kò nídìí ọmọ ìlú yín ni táwa bá nírú Yáyì nípínlẹ̀ Ọ̀ṣun àwa ò ní máa dààmú torí ẹ̀ la fi ń sáré tẹ̀lé Adélékè nípínlẹ̀ Ọ̀ṣun torí òun náà Yáyì èèyàn dáadáa ni kì í ṣàwọn tó jẹ́ pé tọrọ wọn ò ní báyìí kò ní tẹ ẹlòmíì lápò tó jẹ́ pé àwọn láìkí káwọn ọmọ yó nínú ilé tí wọ́n kọ́mọ ẹlòmíì ò mọ̀ yó kò kàn wọ́n ìdí nìyí ẹ mú Yáyì lọ́kùnkúndùn ẹ̀yin ará Ògùn state bó tó tún yín bẹ̀ lẹ́ẹ̀kan sí mi ò gbowó mi ò gbóbi kankan lọ́wọ́ Yáyì mi ò rí rí tó bá fún mi lówó màá gbà èmi tí mo dúró yìí tó bá fún mi ní nǹkan màá gbà ṣùgbọ́n tó ti fún mi ńkọ́ tí mò ń rí àwọn ọ̀nà kọ̀ọ̀kan tó ṣe tí Yáyì bá lágbára ju àwọn tó ṣe wọ̀nyí lọ yóò ṣe jù bẹ́ẹ̀ lọ nítorí yẹ kẹ́ lọ rò nìyí ntẹ́mi rònú ọmọlúàbí ni mo fi ṣe tèmi mo tún bẹ̀ yín dáadáa lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará Ògùn state ẹ dìde sọ̀rọ̀ Yáyì Senator Solomon Yáyì àmì Ọlọ́run lẹ́ ń wò wọ́n o Ọlọ́run ló tarí ẹ̀ sí yín tó bá wá wù yín ìní sọ ọ̀rọ̀ òdì kejì àdúrà mi ni pé kọ́lọ́n jẹ́ kó ṣeé ṣe bó ti rí nìyẹn lórí ìkànnì ilé ní àní rí jù báyìí lọ sísá fún ọmọ akọ̀tún ètò mi wá èmi ti yín tòótọ́ bàbá àṣà bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ró dẹ́dẹ́ yìí pàtí mo ń lọ èmi ń lọ gbádùn èmi lópin ọ̀sẹ̀ nu